tọ́ ẹ kú ilé ẹ̀yin ará ilé o ibi ayẹyẹ ọdún kejìlá ìrántí bàbá wa Alhaji Waheed Balogun tí wọ́n jẹ́ Balogun Ìgbàrà nígbà ayé wọn ibẹ̀ láwa tá a ti ṣe àdúrà ayẹyẹ ọdún kejìlá fún wọn ìyẹn ní ìrántí bàbá wa náà bàbá yìí ni wọ́n tún jẹ́ bàbá fún Alhaji Idris Balogun tí gbogbo èèyàn mọ̀ sí Aloma àwọn ni chairman Lagos State Park Management ní Ìrù ní Ìbẹ̀jú ní Etí Ọ̀sà àwọn ni wọ́n jẹ́ bàbá fún wọn kí Ọlọ́run Allah kó bá wa tẹ́ bàbá wa Alhaji Waheed Balogun tí wọ́n jẹ́ Balogun Ìgbàrà land sí afẹ́fẹ́ rí bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn ọmọ àti ọmọ ni ó gbẹ̀yìn bàbá náà kí Ọlọ́run bá tó lọ́jọ́ òní kí ó jẹ́ kí ọmọ eré gbẹ̀yìn bàbá gbogbo wa ẹ ṣé gan sí. Èní ni bàbá mi pé 12 years Alhaji Waheed Balogun Ìgbàrà land ní mẹ́lẹ́dùn kọ́lọ́ba wa tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere iwájú tó fi sílẹ̀ kó má bàjẹ́ àbí iwájú tó dojú kọ kó má bàjẹ́ ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́ náà kí gbogbo ilé kó má dàrú àwọn ọmọ wọn bàbá yìí kò tó ṣẹlẹ̀ sí wọn inú mi dùn gan láti wá síbi ilé mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ sáà wa Alhaji Idris ọmọ Balogun òkè ló máa lọ ipa ọ̀tá ò ní ka ẹ̀ o agbára ọ̀tá ò ní ka ẹ̀ mo dúpẹ́ gan inú mi dùn gan láti wá síbi ilé ni. àmì o bẹ́ẹ̀ni àmì àṣẹ wà. àṣẹ wà. Okay. Nǹkan tá à ń ṣe ń bí lẹ́nìí à ń ṣe remembrance bàbá wa Balogun Waheed Balogun ti Ìgbàrà bàbá alálùbáríkà bàbá ńlá bàbá wa àwọn lẹ́ka wà báyìí bàbá wa ni wọ́n bàbá ńlá bàbá tó da bàbá tó wà òkè bàbá tó yẹ pé wọ́n ń kọ́ ọmọdé mọ́ra wọ́n ń ká mágbà mọ́ra àti Ìgbò àti Haúsá ló máa ń kó mọ́ra o àwọn lẹ́kìlì Ìgbàrà yẹn wà bẹ́ẹ̀ wà lẹ́nìí yìí aláìtàlá ìbò báyìí wà yẹn iwájú tó dojú kọ ọlọ́jọ́ kó dẹ̀ ẹ̀yìn tó fi lẹ̀ ọkọ̀ máa bàjẹ́ gbogbo ọmọ tó fi sílẹ̀ látòrí Balẹ̀ Ìgbàrà àtòrí Aloma gbogbo àwọn ọmọ wọn torí pé ara ọmọ lèmi náà wà à ń ṣe remember 12 years wọn lẹ́nìí wàláì remember 12 years à ń ṣe lẹ́nìí o kọ́lọ́wọ́n bá jẹ́ kí kọ́lọ́wọ́n bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rí bóyá jẹ́ nìyẹn 12 years à ń ṣe fún wọn lẹ́nìí o kọ́lọ́wọ́n bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rí o.